tẹ́lẹ̀ bí bá ń rìn tẹ́ bá ti gbọ́ rí kò ní òjìji ẹ gbọ́ kò ní òjìji ṣáàdò rẹ̀ kò sí ṣáàdò fún sẹ́ńdọ̀ ẹ̀kejì tẹ́lẹ̀ bí bá ń rìn sẹ́ńdọ̀. no ẹ jẹ́ kí n máa sọ̀rọ̀ ẹ jẹ́ kí n máa sọ̀rọ̀ ẹ dákun. ẹ jẹ́ kí n list ẹ jẹ́ láti kẹ́lẹ́ wẹ́ẹ́ máa sọ̀rọ̀. ilé ẹjọ́ tó bá fún wa lọ́wọ́ kí ní máa lè gbọ́ nídìí wọn náà ẹ bẹ̀rẹ̀ láti bẹ̀rẹ̀ ustaz ẹjọ́ alákọ̀ọ́kọ́ ẹ ní kò ní kílẹ̀ sọ àfa. mo ní wípé kò ní ṣáàdò tó bá ń rìn òjìji ò sí fún ìlànà pé personality bó ṣe rí gangan dídá tó lọ́wọ́ bá dáa kò ń ṣe bí èèyàn sẹ́ńdọ̀ ẹlẹ́ẹ̀kejì tó bá ń rìn lọ kò kí ń yan ọrùn padà sẹ́yìn ó máa tọ́nù fún alága rẹ̀ tó bá fẹ́ wúyàn lẹ́yìn ó máa tọ́nù 360. ok kò kí n ṣe bí lẹ́gbẹ̀lẹ́gbẹ̀ ok ó yá. àfa mi ń lo ọ̀rọ̀ àbùkù fi sọ̀rọ̀ fún yín ọmọ ìfẹ́ àbùkù reply mi padà tẹ́wàá àfa ẹni sùn. ẹ bá nílò akẹ́dọ̀ fi dá ìbéèrè kó dákẹ́ ẹnu rẹ mi ì bá òmùgọ̀ bí jẹ sọ̀rọ̀ kíláàsì bẹ̀rẹ̀ ayé gan. ó ní wúdà ẹ má bínú àfa ẹ má bínú gbogbo ilé ẹjọ́ tó bá ṣàlàyé táwọn náà bá gbọ́ inú wa dùn pé àti ẹ̀tún ríyàn kan láti yí ọdún yìí tó wá sọ gbogbo ní bí Muhammadu ṣe rí fún wa ẹjọ́ tó bá sọ̀rọ̀ tí ò bá dùn mọ́ wa náà ẹ jẹ́ ká tiẹ̀ gbọ́ délẹ̀ náà ṣe gbọ́ gbogbo lè mú bẹ̀yìn ẹjọ́ ẹ jẹ́ ká fi ṣoṣùn ká fi para àfa Ustaz Abbas ẹ bẹ̀rẹ̀ láti bẹ̀rẹ̀ tó bá ń rìn wọn kì í rójijì ẹ ṣí máìkì yín ẹ ṣe Ustaz Ọlọ́run á jẹ́ kẹ́ pẹ́ fún wa àwọn àfa wa Ustaz ẹ ṣe ẹ bẹ̀rẹ̀ láti bẹ̀rẹ̀. no ẹjọ́ àwọn tí mo ti sọ síwájú ẹ ti gbọ́ rẹ di àwọn èèyàn kó sí yín lẹ́nu àwọn ẹ má bínú Ustaz àwọn máa ń fẹ́ kẹ́ sọ kó má di pé tẹ bá yín sọ yẹn wọn kó sí yín lẹ́nu ẹ má bínú ẹ bẹ̀rẹ̀ láti bẹ̀rẹ̀ tó bá ń rìn ẹ ṣàlàyé wọn kí n ó jà. mo ní pé ẹ máa jọ mo ní pé Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam kò kí ń ṣe bí èèyàn abara bíi titi wa pé òkè ẹni yóò bá ṣe ń ṣe òun náà ṣe máa ṣe bẹ́ẹ̀ ó náà gẹ́gẹ́ bí ó dà yàtọ̀ láàrin àwa tá a jẹ́ nọ́mà èèyàn tí a kì í ṣe òjíṣẹ́ so tó bá wá wo àwọn wakọ̀ kan bẹ́ẹ̀ pé Ọlọ́run fi gbé àpọ́nlé fún un bóyá eléyìí o a ṣe fún wọ tẹ́ńdọ̀ nínú ìwà tó wà fún ni pé onìkan ní ẹ́ fún lórí ọ̀fẹ́ kó fẹ́yà ojú mẹ́rin lọ tó dẹ̀ wà nínú ilé rẹ̀ tó dẹ̀ ń rìn kò lójijì tó bá ń rìn wọn gbọ́n ẹsẹ̀ ẹni tó bá fẹ́ yí ẹni ẹ ṣàlàyé bẹ́ẹ̀ a fẹ́ gbọ́ dáadáa ẹ ṣe. ó náà mò ń sọ bọ̀ mò ń fi kíní ẹ̀ kun àmàkàdé bẹ́ẹ̀ náà àwọn kan bẹ̀rẹ̀ pé Ọlọ́run bá ṣe fún Ànábì Muhammad kò sí bẹ́ẹ̀ lóbi ńlá ayé sẹ́ńdọ̀ mi so ilé ẹni pé tó bá ń rìn kò kí ń ní ṣáàdò kò lójijì tó bá ń rìn lọ fún ẹgbẹ́ àti rìn lóhùn kò kí ń ní òjijì ẹlẹ́ẹ̀kejì tó bá fẹ́ báyàn sọ̀rọ̀ lẹ́yìn ó máa tọ̀nù 360 padà sẹ́yìn ni lọ fi báyàn sọ̀rọ̀ kò kí ń ṣe báyìí tó wọ́n máa yí ọrùn sẹ́ńdọ̀ mi so eléyìí tó tún wá rí bẹ́ẹ̀ ni pé ní kékeré rẹ̀ nígbà tó wà ní kékeré wọ́n ti lọ ìgbáyà rẹ̀ gbogbo àwọn ìwà tó máa ń ké máa ń wù òun ò wù à ń ṣe yèpẹ̀ ni o à ń ṣe bọ́rọ̀ tá a máa ń ṣe erémọdé childhood play kò bá wọn ṣe so bọ́dẹ̀ mú fa láti kékeré rẹ̀ ó yàtọ̀ sí yẹn pátápátá adẹ̀ rí Kùránì tó sọ̀dákọ̀ rẹ̀ bẹ́ẹ̀ tó òdodo ní ẹni o kò kí ń ṣe bíi ẹ̀yìn tí ẹ̀ wò pé bẹ́ẹ̀ ṣe máa ń rí so ẹ wá máa gbọ́ mi àfa àjọra tó sọ̀rọ̀ kan yẹn wọ́n ní pé Ànábì Muhammad pé bóyá kò ń ṣe ló jí padà bí nǹkan báyìí wọ́n sọ̀rọ̀ kan ìyẹn gẹ́gẹ́ ni wọ́n kọ́ fẹ́ sọ lórí yẹ pé nígbà tí Mọ́kà wà ní Mọ́kà tí ó ti sin kan tí ń pè ní Islam wọ́n ń ṣe áádà wà ń bẹ ìṣesí wọn wọ́n ní culture ṣe ń gbọ́ mi olówó Èkó ṣe ń gbọ́ mi. à ń gbọ́ yẹn ní continue. wọ́n ní culture tí wọ́n ń ṣe ní Mọ́kà ká tó bí Ànábì so ìgbà tí wọ́n bí tán Ọlọ́run wá gbogbo mo fọ́ ní Kùránì o àwọn ilé tó bá dánú àṣà tí wọ́n ń ṣe kí wọ́n continue eléyìí tí ò bá dáa kán mọ́ ṣe mọ́ sẹ́ńdọ̀ inú nǹkan tó lọ́ọ́ fi ṣe bá níbi ni pé tí obìnrin Mọ́kà àwọn ìyàwó Mọ́kà àwọn ará Mọ́kà yẹn tí ó bá kọ́bílẹ̀ tọkọ bá kú mọ́ ọ lórí ọkùnrin ò kí ń fẹ́ wọn mọ́ wọ́n kà gbà pé bí àjẹ́ bí èmèrè ọkùnrin kan kò kí ń fẹ́ wọn mọ́ ìyẹn mọ́ ó yá máa fẹ́ àwọn tí ọkọ wọn bá kú sógun àbí nǹkan bá ṣẹlẹ̀ ó yá fẹ́ wọn sókè àgbẹ̀ kí ni kò kí ń ṣe èèwọ̀ fáwọn. nígbà tí tánàbí dé wọ́n máa ń pa ẹran ní Mọ́kà wọ́n fi ń yípo Mọ́kà nígbà tó sànàbí wọ́n náà bẹ̀rẹ̀ àgbẹ̀kẹ́ máa pa ẹran mọ́ wọ́n sì máa ń bọ òòṣà ń bẹ̀ ẹ̀bọ̀n nìyẹn ló hàn sí so díẹ̀ tó dẹ̀ sọ fún wọn pé kí máa pa ẹran o bọ̀ kí máa sọ pé àwọn pa fún òòṣà mọ́ òun ọlọ́ọ̀bà nìkan ní kí máa pa
ẹran fún so tí ẹ fẹ́ máa pín ìwà àbí ẹ fẹ́ máa pín personality èèyàn ànábì ẹ̀ lè máa fi compare anybody gbogbo ẹ̀ka tó bá ṣe òun nìkan la fún ní oore ọ̀fẹ́ yẹn kó ṣe bẹ́ẹ̀ so nǹkan tó wà bẹ́ẹ̀ ni nǹkan tí èèyàn bá dẹ̀ mọ̀ èèyàn máa ń béèrè gbogbo tó fi rí báyìí mo jẹ́ pé báyìí ìbúra máa bú àbí ká máa ba ẹ̀sìn jẹ́ torí kí ni ọlọ́ba nìkan ló mọ bí ọ̀rọ̀ ṣe máa rí so eléyìí táwọn adé gbàgbọ́ nínú tàwíìdì nínú onípékè ni o. Ustaz ṣé a lè sọ̀rọ̀ ń sìn. mo ń gbọ́ yín. ok ibo láti lè kọ́kọ́ kà náà pé tánàbí bá ń lọ wọn kì í rójì díẹ̀. tàríkì nìyẹn. ibo láti lè kà á fẹ́ ẹ lọ ka tí a gbé ní saksiyatu rasul ẹ lọ ka tí a gbé ní saksiyatu rasul. ṣe lè gbé jáde fún wa. ṣe gbọ́. ṣe lè gbé jáde fún wa pé kí ni. ṣé lórí fóònù èmi lórí fóònù tèmi o. báwo la ṣe wá fẹ́ kà wá èmi ò ní lórí fóònù mi ní lórí fóònù. báwo la ṣe wá fẹ́ rí ìfọ̀bẹ̀sọ̀. ọkọ ẹ̀ mo dá fún yín yẹn náà. wọ́n ní pé kí ni nọ́mbà kí ni ẹni sùn mẹ́nu ni wà níyì wọ́n máa ta tí a yìí. Ustaz ẹni sùn pé kí ni nọ́mbà kí ni. mo ń bẹ jẹ́ ayé wo tíra mi bíbá tẹ́ bá bìlífù rẹ̀ tẹ́ bá dẹ̀ bìlífù rẹ̀ mo ń bẹ jẹ́ ayé wo tíra jáde. àjàyí gbọ́ náà ẹ kàn fún wa ní péèjì àti nọ́mbà so ẹni tó bá tún lọ náà mo fẹ́ mú tí ayé jáde fún yín ní kẹ́lẹ́bà. ẹni tó bá lọ orí ẹ̀ náà máa ń ṣe 360. mo ń bọ̀ àwọn bíi lágbára gan o. ọrùn ẹgbẹ́ o mo ní bọ́dì ẹ̀ máa ń tọ́ lẹ́ẹ̀kẹ́ pé kò kí ní ọ̀hún báyìí pé kó wo ẹ̀yìn ẹ má sì mí gbọ́ ó máa ń tọ́nu lẹ́ẹ̀kẹ́ náà mo sọ o. ẹ ṣe sùúrù ẹ gbọ́ mi ẹ ṣe sùúrù tí wọ́n bá pè é lẹ́yìn tí wọ́n bá pè é lẹ́yìn ẹ gbọ́ mi àbáyé má sọ̀rọ̀ ọ̀dẹ́ ńgbà yìí náà. ọba ṣọlá ohun yìí náà fẹ́ gbọ́ mo ti gbọ́ ọ̀rẹ́ sọ ó máa ẹ má sọ̀rọ̀ ọ̀dẹ́ lábàáyé ẹni ẹ sọ̀rọ̀ ọ̀dùn ká ẹ má bínú ọba ṣọlá jẹ́ tí wọ́n fẹ́ gbọ́ wọ̀nyí ẹ má bínú àfà Muhammadu máa ń yílẹ̀ kan lọ́ba 360 báyìí. ẹ dúró ẹ gbọ́ mi ẹ má gbọ́ mi ẹ má sì mi gbọ́ yé mo ní pé tá bá pè yẹn lẹ́yìn sẹ́ńtọ́ tá bá pè yẹn lẹ́yìn wà rà tá ló pè mí lẹ́yìn báyìí wà fẹ́ yín ọ̀run ẹgbẹ́ kékeré wẹ tó pè mí òun jẹ kò ní yín ọ̀run ó máa turn back. 360 no ẹ má kó bá a tán lẹ́kẹ̀ẹ́. olówó èkó rọ́bọ̀tì nìyẹn rọ́bọ̀tì ló máa tọ́ ọ̀nà báyìí. Bọ́kàn tán wọn ọmọdé ẹ̀ ló tán tá ló sọ sórí ìwèrè fún ẹ tó orí ẹ̀ ti dàrú tó lórí ìwèrè fún ọmọ àlè ẹ̀rí pé àìmọ̀kẹ́lẹ́ ọmọdé ẹ̀ ló wà bíbá àìmọ̀kẹ́lẹ́ eléyìí púfù bọ̀dá fọlá sọ mímọ̀ là ń sọ ẹgbẹ́ kúnnà ẹ ti gbé àyàkùn wá sí báyìí bóyá kán tí ìdá àyàkùn wá nìyẹn fún yín ẹ̀mọ̀kẹ́kẹ́ ń tẹ̀ bá mẹ́ dákẹ́ ń bẹ̀ bàbá rẹ̀ ló jẹ́ mo ti bẹ̀yẹ̀ má bínú Ustaz ẹ má bínú èmi fẹ́ ẹ má bínú Ustaz ẹ má sọ̀rọ̀ sàgbàlagbà náà ẹ mọ̀ bóyín Ustaz ẹ fún alẹ́ rí yẹn gbogbo ilé ẹjọ́ àwọn ẹ̀rí báyìí a nílò ẹ jẹ́ ká gbà ká dẹ̀ lọ́ka àwọn òwe yẹn fúnra wa nǹkan tí mo fẹ́ ká ṣe nìyẹn ẹ má bínú gbogbo ilé Ustaz ẹ yẹ fún alẹ́ rí yẹn ẹjọ́ ẹ ṣe. mo lè báyìí mú tí a jáde kẹ́ fi rí ìlú mi fọ́ mi. ẹ̀hún náà ni ẹ mú jáde àwa náà ká sí fún náà fẹ́ mú jáde fún yín. ànábì èèyàn gidi ni o mi ò máa pàánù bí ṣe ògbélé ó máa yí lẹ́ẹ̀kan náà ni wí àfi bíi robot. ẹgbẹ́ ẹ má sì ìlọ́gbọ́n ní bí ìsìn tí o. àfáà mi èmi ò bu yín nǹkan tẹ́ sọ ni mo sọ pé ó máa yí lẹ́ẹ̀kan náà. àwọn àgbà robot ọba àṣọlá afá òfin gbọ́ wọn ní sẹ́. ẹdú. Ànábì Muhammad sallallahu alaihi wasallam ó ṣe wọ́ndà. so àfá ibi tí ẹ̀mọ̀ gbígbọ́n nǹkan tẹ́ sọ fún wa yìí inú mi ti ẹ̀dùn pàtí ẹ̀rí yàn sọ dáadáa ànábì fún wa. so báyìí sin tíyàn kan bá ń sọ̀rọ̀ nípa rọ́bọ̀tì bí àwọn rọ́bọ̀tì máa ń wẹ̀yìn lẹ́ẹ̀kan náà irọ́ ni o rọ́bọ̀tì kan ló kọ́kọ́ ṣe o ànábì ti ṣe tabaréyàn kan tí ò lójijì ẹnìyẹn kan ló kọ́kọ́ ṣe ànábì ti ṣe so àwa ti rí dáadáa tànábì ṣe ń sìn ànábì Muhammad sallallahu alaihi wasallam. reference ló kú báyìí tàwa ṣàmà rí reference kà tó bí. bẹ́ẹ̀ni ẹ̀rí ló kù tó fẹ́ mú jáde fún wa wáyé sìn. mò ń bọ̀. Ustaz àbí ṣànábì ní lórí omi ni yes. ẹ jọ̀ọ́ comment section like ìlò fún 935 people ẹ jọ̀ọ́ ẹ bá wa power tap ẹ jẹ́ àgbèdè 1 million 5 million ẹ jọ̀ọ́ ẹ bá wa gbọ́wọ́lé ẹ para tap àbí ṣé ẹ láìkì bí àwọn ẹrú aláṣẹ entertain yìí ṣé ẹ láìkì àwọn nǹkan tẹ́ ń gbọ́ ó ti tó jẹ́ mẹ́ta lẹ́tí wọ àwọn fíìmù báyẹn
èèyàn tó ń lọ tí ò lójijì tó máa yí padà lẹ́ẹ̀kan náà bíi 360 ẹ get like tẹ bá enjoy yẹ paratap ẹ jọ so Ustaz à ń dúró de ẹ̀rí yín èmi tí bá dẹ̀ ti rí ìwé yẹn mo máa ń kà bá ṣe rí mi ní fọwọ́ bò mí ní parọ́ mo ń bọ̀ ẹ ṣe àfà. Tí ẹ̀rí àfà Ustaz tó dé ká ka ilé ìyá àbíkó ni àkọ́mọ́ ẹ̀rí wọn dé náà. Ẹ lè jẹ́ ká ka ilé fún wọn táwọn tó dé. Ok àfà à ń retí ẹ̀rí yín but ẹ̀yin èèyàn tẹ́ ń gbọ́ wa ẹ jẹ́ ká gbọ́ nǹkan tí àyà yìí sọ. Ẹ máa bá wa lọ. This is Quran 18 verse 110. Quran tàfẹ́ kà ní Quran 18:110. Ó ní say o prophet. Muhammadu ń wí pé. I am only a man like you. Ṣé ẹ gbọ́ Muhammadu sọ pé èèyàn bíi tiẹ̀ ni mí o ó ń sọ Ustaz láti ẹ Muhammadu ní èèyàn bíi tiẹ̀ ni mí o. But it has been revealed to me that your God is only one God. Ó kàn jẹ́ pé wọ́n fi hàn fún mi pé Allah rẹ̀ ẹyọ kan ni o. So whoever hopes for the meeting with their Lord, ìwọ tó ti nígbàgbọ́ nípa bó ṣe máa bá Allah rẹ̀. Let them do good deeds and associate ẹ ṣe dáadáa kẹ́ ẹ hùwà dáadáa o. And associate none worship with your Lord. Ṣé ẹ gbọ́ kẹ́ẹ̀dẹ̀ máa mú nǹkan míì mọ́ Allah ẹ má sin nǹkan míì mọ́ Allah. Nǹkan tá a fẹ́ fàyọ ń bẹ̀ gangan ni pé ó ti yé wa ó yé gbogbo èèyàn ẹ̀mẹ̀sẹ̀ máa tó yé gbogbo èèyàn. Like you. So nísìn àwa wá ń dúró débi tí Muhammadu tó jẹ́ pé kò lójijì bíi tiwa tó bá pè lẹ́ẹ̀kan náà ó máa ń yí bíi 360 tó máa wọ ẹ̀yìn lẹ́ẹ̀kan náà. Torí bẹ́ẹ̀ mi ṣe wà yìí mo lójijì o torí Muhammad sọ pé èèyàn bíi ti abáyé wọn orí mi ò dẹ̀ yìí 360 o. MS Ọbaṣọlá ẹ má sọ̀rọ̀ ẹjọ́ o ká ní Ọbaṣọlá ló sọ̀rọ̀ báyìí ṣe jáma ti bẹ́ẹ̀lẹ̀. Boris dọ̀rùn ànábì táyà mọ́tò níṣẹ́ ló yí aláàjì oríṣiríṣi ni wọ́n máa gbọ́ báyìí wọ́n máa ti báyé àwọn èèyàn jẹ o Ọlọ́run kí ló dé báyìí. dábàá pààlà ànábì àti àlà. ẹ̀dúró náà kí ló dé. The first AI lórí ilẹ̀ ànábì ni. ẹ̀dúró ṣé kì í ṣe pé wọ́n máa ń test brain àwọn èèyàn yìí ṣá kí ni nǹkan ti ń ṣẹlẹ̀. Hello. Hi. Hello. Hello. Ẹ jọ mo fẹ́. Ọba tí ìdè lè gbóhùn sókè pápì ṣáfà ti dé nu. Àfà ò tí ì dé. Pápì ẹ lè gbóhùn sókè. Tí a lọ fún yẹn. Hello. Ẹ ṣí káwò afẹ́ kàn bí. Mi ò mọ ẹgbẹ́ máa yí ká o. Ẹ kàn ṣí ẹ sórúkọ tí àní afẹ́ kà. Ṣàkíyàtù Rasul. Ọbaṣọlá. Ṣàkíyàtù Rasul ló kọ rẹ̀. Ok ya ọyá ẹ jẹ́ kí n nọ́mbà kí ni yẹn Ṣàkíyàtù Rasul nọ́mbà kí ni. 210. Ok. Eléyìí tí ẹgbẹ́ sọ ń bá yí pé ayàkọ́ àtàsọ lẹ́ẹ̀kan yẹn. Ok. Ṣé ń gbọ́? À ń gbọ́. Pé innama ana basharun mislukum. Ṣé ń gbọ́? Ọ̀rọ̀ tí wọ́n sọ ń bẹ̀ yẹn ìtúkùtù lẹ́kọ́kọ́ tú ná. Torí ibi tẹ́yìn fẹ́ tú sí tẹ́yìn fẹ́ lò sí lẹ́kọ́ tú sí yẹn. Ṣé ń gbọ́? Kí ló fà lábìlì sí láyà yìí? Kí ló dé táyà sẹ́yìn nínú Kùránì àbí nínú. MS ẹ má ti bá wọn súfà nǹkan mọ́ àfàṣọláṣẹ ẹ bá wa tún nǹkan tí wọ́n sọ yẹn. Òun náà ni mo fẹ́ gbé jáde. Àfà ẹ lè kọ́ sí comment section kí ló àwọn èèyàn náà lọ wo kí nǹkan tẹ́ sọ yẹn kí lórúkọ ẹ kọ́ sí bẹ́ẹ̀ káwọn èèyàn rí àfà. Ṣẹgbẹ́ àfà ẹ táìpù ẹ̀. Èèyàn kan tiẹ̀ ní ká di àfà pé kí nìdí tó yẹ pé ilé ṣìgìdì òkúta tí àwọn kùrẹ́ṣì ti ń lò tẹ́lẹ̀ tí wọ́n ṣe decide kan kọ́ ilé mi ó jẹ́ pé ilé yẹn làwọn àfà làwọn mùsùlùmí tún ń lò. But question yẹn á ti máa pọ̀jù fáfà. Kò lè pọ̀jù fún wa náà èwo lè pọ̀jù fún mi. Ẹ jẹ́ kọ́kọ́ mẹ́rin ti bí jáde náà ṣe get. Ọmọ. Bàbá ṣe mọ ìtàn ànábì tó sọ fún wa bẹ́ẹ̀ ni pé ọmọdé ló ń bá sọ̀rọ̀ nìyẹn mo dẹ̀ feel bad fáwọn mùsùlùmí because bó ṣe brainwash gbogbo wọn nìyẹn. Sincerely speaking in fact wọ́n ṣe àǹtí tó sọ̀rọ̀ ẹ̀wọ̀n brainwash everybody.
wọ́n ní kán máa béèrè question in Islam you cannot ask any question wọ́n bá ti sọ fún ẹ báyìí gbà bẹ́ẹ̀ ni wọ́n fẹ́ lè sọ pé Muhammad kò lójú ó jẹ́ ìríran Ọlọ́run kí ló jí tán àwọn tó set ìyà yìí tán set Islam yìí fún wa ẹ̀ ṣe dáadáa o. ó dàbí bí apá fẹ́ sọ̀rọ̀ torí ó dàbí bí ọkàn fẹ́ kí wa ẹ kálẹ̀ papi àbí papa ok papa ẹ kálẹ̀ sà. ẹ kálẹ̀ sà ẹ ṣí mike. papa mo ti ṣí. ẹni tó gba Islam tó ṣẹ̀dá Islam lè àdéjọ́ 40 ṣé kí ló jẹ́ ní ṣé igi ló jẹ́ nígbà yẹn tó sọ pé spirit kò lójijì ṣé má ní mọ nǹkan tó sọ ṣá àfáà ìṣó mọ nǹkan tó sọ. kólós ni. olólò kò lójijì ẹni tó sọ pé èèyàn bíi tìyín lòun jẹ́ so kí lòun yẹn àwọn eléyìí ọmọ nǹkan tó ń sọ o tún sọ pé nìkan tó àbá yìí ó dàgbé àwàdà lẹ́fẹ̀ẹ́ mọ̀ sọ́nù báyìí pé àwàdà bíi ti báwo ìgbà wo ni Muhammed ló dá Islam lẹ̀ éjì wo. tó dá Islam sílẹ̀ àbí tó lọ́n fi hàn só ló dá sílẹ̀ ni òun kọ́ ló dá Islam sílẹ̀ kí kó dá sílẹ̀ nǹkan tó wọn bá gbé fún pé kó wá sí fún wọn ni wọ́n ti mú Islam bọ̀ tipẹ́tipẹ́. ta ló mú bọ̀ àbáyé àgbẹ̀ pàjẹ́ ní kí ni ìfọ̀bọ́ yìí ń sọ náà ó dẹ̀ ń yí everybody ó dá Islam sílẹ̀ mọ̀nàbí àtàlà wèrè ẹni sùn sàfà ẹ̀ wọ́n ti débi tó lọ sí ta ló dá Islam sílẹ̀ gbẹ́gbẹ́dẹ́ nǹkan tí ẹ fi wọn àwọn tó bí náà nìyẹn tẹ́gbẹ́ bá bẹ́ẹ̀ bá ní àwọn tó bí jàbàjàbẹ́ tí wọ́n náà nígbà tí ìyàwó ẹ̀ bóyá ẹ̀jẹ̀ fi wọ́n lẹ̀ wọ́n máa ń tẹ̀lé man of age of 40 something tó ń bọ̀ ọmọ 9 years. ẹgbẹ́ gbogbo ọmọ 9 years sùn ẹgbẹ́ ọ̀gá àdéjọ́ 90 of 40 something tó ń bọ̀ ọmọ 9 years sùn. nǹkan tẹ́ nǹkan ìpàrọ̀ tó gbé ní pé ó máa ń ta yín lára ní mùsùlùmí ẹgbẹ́ wa èmi ò fún yín. no afa ẹ má bínú. no èmi ò bú yín tó kí ni ẹ má bínú ẹni sùúrù afa èmi ò bú sí mo bú látàrọ ni. ta ló dá Islam lẹ̀ ẹ má bínú ẹjọ ta ló dá Islam lẹ̀ nǹkan tí dáàdi wa yẹn béèrè àti sísá ọtọ béèrè lọ́wọ́ yín nìyẹn ta ló dá Islam sílẹ̀ afa. Adam. ṣọ́ọ̀tì máìkì wọn ẹ ṣí máìkì kẹ dáhùn afa. afa. tí ẹ gbé kí nǹkan wá mọ̀ bọ̀ bá ní ó ní àlìyáwó àkìmọ́tìlá kún dínà kún mọ́ pẹ́ sí wọ́n ti mú bọ̀ tipẹ́tipẹ́ àníbi kọ́kọ́ lọ́dọ̀ ìsìlámù. ta ló dálẹ̀. so ìfẹ́tẹ́ ẹ̀ bá mọ̀. mo ń bẹ̀rẹ̀ mo fẹ́ kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ yìí náà. Ádámù gangan Ádámù. ló dá ìsìlámù lẹ̀. ànábì wa Ádámù àlẹ́sọ̀tọ̀ àṣàlẹ̀ ẹ̀rọ ti dá ojú mùsùlùmù wa. ẹ fún wa lẹ́rìí. torí ó lọ máa pé oh God ẹ̀gbọ́n àwọn ọlọ́dà ń gbà yìí ọ̀rọ̀ tí mọ́mọ́lì kì í sọ fún wa ni pé tí òun bá ń bá wọn náà sọ̀rọ̀ òun wà wọ́n fọ̀tẹ́ àwọn tí wọ́n bá ń bò sọ̀rọ̀. no ẹ fún wa lẹ́rìí àfàdé mo ti gbọ́ yín ẹ fún wa lẹ́rìí. kò sí wàhálà èmi ò gbọ́ wọn mímọ̀ lẹ́sọ̀ ń bá yín ní kí n jọ yín mọ̀ pé ọ̀rọ̀ àwàdà tó sì tó ní tó ní fáìdà ń bẹ̀. mímọ̀ kọ́lẹ̀ ń sọ yìí náà èmi ò sálọ̀ ẹ̀gbọ́n tẹ́ ẹ bá ẹ o bí ẹ̀gbọ́n tẹ́ bá ní WhatsApp number direct fún mo lè bẹ́ẹ̀ sọ àwọn tó bá mi sọ̀rọ̀ yìí mo máa tán pa kẹta sọ ṣẹgbẹ́ mi sálọ bọ́tẹ́ yẹn bá ní WhatsApp number ẹ lè sẹ́mi sí mi tẹ́ bá sọ̀rọ̀ báyìí wá fún yín. ẹ jẹ́ fún yín nọ́mbà mi má bínú ẹ ní sùúrù ẹ jẹ́ nọ́mbà ẹ fún wa lẹ́rìí nsìn ẹ fún wa lẹ́rìí nsìn. mi ò ní ìgbà fẹ́ bá yín sọ ń bá yín mọ́ bí àwọn kan tó jẹ́ kọ́ bá pé yẹn kíní kan ǹjẹ́ ò bá mọ̀. ok ìjọ pé ìdí kọ́ làwọn pé nínú ìṣújú lè Ádámù fàṣẹjà lórí láì bìlísà àbá ẹ lọ́wọ́ ẹ̀kọ́ ń bẹ̀ sọ́tù bá kọ́ra ní sọ fún wa so kò ní kan tí pọ́ńtẹ̀ lélẹ́yìí ó wá fún. Quran kí ni àfa. sọ́tù bá kọ́ra ẹ lọ yẹ̀wò náà. Súrátù Bákọ́rà. Quran kí ni ẹ kàn sọ mo ti gbọ́ nọ́mbà ẹ ṣáà máa fi nọ́mbà sí. Àfáà mi ìbá yín jà náà òun yín ti ń lè nọ́mbà kí ni. Gbogbo ilé ẹ má bínú a máa ń pàdé àwọn kọ́sítọ́mà báyìí tó jẹ́ pé ara máa ń kan wọ́n so torí òótọ́ ọ̀rọ̀ tó máa ń gbọ́ ni so àwọn náà máa fẹ́ bá wọn sọ
torí àmọ́ pé irọ́ lásán ni arabu level so àfáà ní ádámọ̀ ní muslim àkọ́kọ́ oríṣiríṣi. ọmọ ó dà ń pé alawife ṣé alawife náà lójijì ẹ̀sìn náà Ádámù ni olówó èkó ìsádà. màmá yí lójijì ni. ẹ jẹ́ bá wa power tap ẹ bá wa power tap. ẹ tí ò bá ti lójijì nílẹ̀ Yorùbá ó ti kú nìyẹn. àbẹ ó lágbára o. olórí wáyé orí ìwájọ mufti. Muhammad tó sọ pé mo wọ ẹni o mufti mo kú díẹ̀ o. ẹ tí ò bá ti lójijì ààrẹ ó múra sílẹ̀. àti ẹ̀rín yóò fi tẹ̀ wá. ìṣẹ̀lẹ̀ èèyàn bíi tiwa lòun ẹ̀yin sọ pé àti pọ̀pọ̀ fàlà ẹlẹ́yìn ibú ó máa ń yí round ni. kí ló dé orí ẹ̀ máa ń yí 360. ó lè gbé wọ́n ṣe wa láti kékeré. nǹkan tó fẹ́ sọ ní pé orí Muhammad yí nǹkan tó fẹ́ sọ nìyẹn pé orí ẹ̀ ti yí orí torí ẹ̀ ò bá yí lóòótọ́ kò ní máa bá ọmọ kékeré sùn bókun sùn. aláàbùbá ẹjọ ṣẹ́rí àfa ẹ má bínú ilé tó ṣẹlẹ̀ yìí kò jọ mi lójú. àfa ẹ má bínú mi ò bínú ẹsẹ̀ sílẹ̀ gbọ́n olówó èkó. àfa ẹ má bínú ẹ fún wa lẹ́yìn Quran yẹn Quran kílẹ̀ pé Baqara what. àfa ẹ ṣí máìkì yín àgbọ̀yìn ẹ ti mú tó. Baqara what. àfa ti mú tó. ṣé Muhammed tó jẹ gbèsè kú gbèsè. ẹ ń tẹ́bi pa. gẹ́gẹ́ bí pákú. Baqara what. níjọ́ wo nìyẹn. àfa ẹ má bínú. ṣé báwọn mùsùlùmí náà máa bínú. Ọlárẹ̀wájú ló sọ àfa Ọlárẹ̀wájú. èmi ò bínú ló jẹ gbèsè kú. olówó èkó ẹ̀yẹ fi nọ́mbà sí ilẹ̀ sẹ́ pé ẹ bá fẹ́ rí àwọn wújà láti mọ̀ pé ìtawà gbé dání. Quran alihamdulilayi mẹjani sí ni ṣẹgbọ́ tí èdè bá yíwọ́. wọ́n ti brainwash ẹ̀ jìnnà. ìyá tó sọ̀rọ̀ wọn ò brainwash ẹ gbìyànjú ẹ bèè fún náírà ọlọ́ọ̀bà kófẹ̀. so kò lè dùn mí. gbogbo ilé ẹ̀mọ́ kan tínú mi ṣe ń dùn. kò lè dùn mí sẹ́yìn gbọ́ àníbi wọn gẹ́gẹ́ fún ẹ ó fi ọmọ ìyá rẹ̀ mọ́nà tì. so ìnákàlà ta àdí mọ́nà àbábọ̀tà wọn akínú náà yá dín mọ́ yá ṣá. hello guy gbogbo àwọn àtàwọn ìgbà ọmọ àfà tẹ ti brainwash ìdànù ló pọ̀ jù nínú gbogbo go and check very well gbogbo àgàwátà lórí platform yìí. ẹ wo kọ́ tó kọ sílẹ̀ olóhùn otsas kí ló jẹ́ otsas kí ló jẹ́ otsas. ẹ̀yin àwọn tó ti pọ́ ọpọlọ wọn sínú àgbọ̀n. wọ́n ti pọ́ ọpọlọ ẹ̀ lọ́wọ́ jẹ́ otsas ṣé orúkọ tí bàbá àti ẹ̀ àbíkílẹ̀ yìí ló ń jẹ́ nìyẹn. Ustaz Abbas. ó ga o. ọba àjílẹ̀ ọba sọlá ti jẹ́ ọkọ̀ dákẹ́ ni ọkọ̀ bọ̀ jíjẹ́ náà. Ustaz Abbas mo ti ka wọ́n bínú sí ọba àṣọlá. Ustaz Abbas àfa wo lè dé ẹgbẹ́ òṣàfà àfa wèrè wo ni. Ustaz Abbas mo ti ka Ustaz Abbas ẹ farabalẹ̀ mo ti ka sàṣíyàtò rọ̀ṣúlù tẹ ṣàlàyé fún wa yẹn so mọ̀dẹ̀lẹ̀ gbé jáde ní. sàṣíyàtò rọ̀ṣúlù débi kí tẹ́rà tẹ fún wa nìyẹn ẹ̀dẹ̀ ní ká lọ wo nọ́mbà 2 àbí so mo ní bí báyìí so mo lè gbé jáde bọ̀ lárúbáwá ni ó wà níbẹ̀ so yà mọ̀ ń bọ̀ ok bọ̀ ẹ jẹ́ kí n sẹ́ndì rẹ̀ sí second phone. ẹ̀wẹ̀ ẹ̀kọ́ bí àgbẹ̀ yìí ọba àṣọlá ti lé ẹ̀rọ bẹ́ẹ̀ ni sọ̀rọ̀ ẹ̀rọ gbé ẹkún bẹ́ẹ̀ náà. bẹ́ẹ̀ni o sọ yóò ṣe olówó àfàṣọlá àfàṣọlá ẹni sùúrù náà àfàṣọlá. kí ló fà tó dẹ̀ pariwo fò látàárọ̀ tí wọ́n ń fi kí ló mú tó fẹ́ pariwo fò látàárọ̀ kí ni ń bẹ lára rẹ̀. ẹ máa sọ̀rọ̀ ẹni sùúrù ọbaṣọlá ẹni sùúrù náà kálukú ló ní láìta ti sọ̀rọ̀ lẹ́ fi gbé wa sókè. ẹni sùúrù náà ẹni sùúrù ọbaṣọlá ẹni sùúrù náà ọbaṣọlá. ẹnì kankan gbọ́ ẹni sùúrù náà ẹ máa sọ̀rọ̀ ẹni sùúrù náà sí yàwá. ọbaṣọlá ìyàwó ẹsẹ̀ request padà. ẹni sùúrù màá sọ̀rọ̀ tó ṣẹlẹ̀ pẹ̀lú afa ìtafà ìfẹ́ ń ṣe bẹ́ẹ̀ sí i afa tẹ́tọ́ tó ọbaṣọlá tó ṣe nǹkan yẹn jáde ẹ kọ́kọ́ sọ ok wọ́n ti sá lọ. ọbaṣọlá ṣe é mọ̀ pé wọ́n dédé fẹ́ bá yín jà rẹ̀ ní tẹ́lẹ̀ bọ́yé ti wọlé láti bẹ̀rẹ̀ pé wọ́n bẹ́ẹ̀ ṣe ń sọ̀rọ̀ làwọn fẹ́ bá yín jà. nǹkan tó ṣẹlẹ̀ ní pé ó wò ó pé àwọn mọ bó ṣe ń lọ owó yà pé. wá máa kíní tó lọ mú wá yẹn mú tiẹ̀ tó ti wá rí sàṣíyàtò rọ̀ṣúlù tó mú wá yẹn
àwọn kan ni wọ́n ń sọ fún ànábì bẹ́ẹ̀ ànábì gangan kì í ṣe pé àyà Kùránì ló mú wá bẹ́ẹ̀ and kì í dẹ̀ ṣe bí wọ́n ti sọ̀hún bẹ́ẹ̀ ló wà. kí ló dé tẹja mi wálẹ̀ tẹ́lẹ̀. ẹ pariwo ní nà. ẹ bèrè kẹ́ fún wa láyé láti fún ilé bó ṣe ń pé kẹ́nìkan wá bèrè kẹ́nìkejì máa fún kẹ́nìkẹta máa fún kí ló dé. Allah wife ẹ bá ìyàwó yìí sọ̀rọ̀ ẹ ṣí máìkì yín. omit mi ẹ gbé nǹkan wá ni ẹ dẹ̀ ń píkù wa torí ká ba lè fún yín lésì. ṣé Allah wife ẹ má mú ìṣe ẹ omit yẹn fi ilẹ̀ kí n sọ ẹ̀yin kọ́ lẹ ra dátà fún mi tẹ́ ẹ bá wá sẹ́rí nǹkan tẹ́ ẹ ń fà yìí ẹni yóò gan o. ṣé wàá ránṣẹ́ sí ọ ni ṣé kọ lẹ́tà sí ọ ni. tó bá fẹ́ lẹ́yìn bó ṣe máa fi Muslim women yìí lọ ẹ wá defend nǹkan tẹ́ ẹ lẹ́tọ̀ọ́ you have no right you are a property as a Muslim woman kí ló ń ṣe wọ́n kọ́ calm down kọ́ wá sókè já sọ̀rọ̀ náà. wọn mọ̀ pé ẹrú làwọn ni àwọn ọ̀tẹ̀ ní nǹkan kan rán lóbìnrin ní Islam wọn fún wọn ní nǹkan kan wọn mọ̀ tó ṣe ìpariwo wọn fún. ẹ kú ètò mo ń gbádùn bí ètò yẹn ṣe ń lọ látàárọ̀ ṣùgbọ́n nǹkan kan ṣolè mi kàn fẹ́ yànnàná nípa ẹnìkan tó ń sọ̀rọ̀ wípé ànábì kò ní òjìji first point ẹ̀ nìyẹn second point ẹ̀ ó ní ànábì tó bá ń lọ tó bá pè tó bá fẹ́ bojú wẹ̀yìn pé kò kì máa ń yí ọrùn sẹ́yìn. kí ló dé tẹja wá sílẹ̀ tẹ́lẹ̀. ẹ dúró ṣe ń sọ̀rọ̀ lọ́wọ́. ẹgbẹ́nu dákẹ́ náà what kind of animal is this. tó wípé tí ànábì bá ń lọ tó bá ń pè kò kí ń bojú ẹ̀yìn ó dàbí pé àgẹ́ẹ̀tì bó ṣe ń ṣàlàyé dáadáa ṣùgbọ́n ó fẹ́ yé mi díẹ̀ ṣé mo tí wọ́n bá níyàn sùn téèyàn bá sùn lọ́rùn tí ó lè dá ọrùn yìí. ní wúmọ̀ ló pè lá ní máa ṣáà ní wọ́n nulẹ̀ ẹ̀yìn àbó ń bá ní máa sùn. tán bá ní èèyàn sùn tí ó lè dá tọ́nù bá ń dùn. eléyìí kò lẹ́kọ̀ọ́ lé ọkọ rárá ìmọ̀ bọ́kọ̀ rẹ̀ ti gbádùn pọ̀ ẹ má gbé wúmọ̀ yẹn wọlé mọ́ ọkàn wa ń constitute ní sars níbí báyìí. mayor gone. ok so ó dàbí kí èèyàn sùn ní kí èèyàn wá jíjọ kejì kọ́rùn máa dùn ẹ mọ̀ pé tí wọ́n bá ní kí èèyàn bojú ẹ̀yìn yóò ṣe fífún láti bojú ẹ̀yìn á ní láti tọ́nu gbogbo ara ẹ ṣe o á ní láti tọ́nu gbogbo ara so nǹkan tó ń ṣe ànábì gangan nìyẹn so mo ní kí n kọ sáré yànnà nà. ó sùn lọ́rùn ó sùn lọ́rùn ni ó sùn lọ́rùn. bẹ́ẹ̀ ni ló ṣe gangan nìyẹn ẹ ṣe ẹ kú ètò ẹ drop mi bẹ́ẹ̀ yẹn.